dáwọ́ ọjà dúró Professor Ọ̀yáwòye àpàdà sí ibò nìkan gbogbo tí ìjà padà sí ibò Muhammadu Jima Professor Ọ̀yáwòye ntí ìjà padà sí ibò ní mọ kájú kí n dákọ yín kò sẹ́ni kẹ́tì wọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ mọ́ ẹ lówó tẹ́lẹ̀ fún mi. Allahu akbar. tí n bá ń dákọ̀ pé lówó ni mo lówó jù yín lọ. Wakumullah. Allahu akbar. Muhyiddin o ti kéwù tẹ́ níbi asmaa'u tasrifati. Baraki'u madami'u. Àfa Jimá ní lọ́dọ̀. Bọ́bá ní kó rùn bó ẹ síjú wọ̀rùn òrùn wọ gbọ́dọ̀ wọ̀nyí lójú àmọ́ yóò pé asmaa'u tasrifati ẹ̀kọ́ kéna kẹ́tọ́ lọ jáde. Ọ̀fà lọ́lọ́ ń gbé sí. Allahu akbar. Mo fi jókòó ní ibẹ̀ bàbá wa Professor Ọ̀yáwòye àti gbogbo ẹni tó bá dúró bí ìbínú ẹ̀dẹ́kọ̀ ẹ̀yẹ ọlọ́run kẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ọmọ tí náà ní dààmú bẹ́ẹ̀ náà bá síláyé máa ọmọ tí náà ní dààmú ọmọ yìí ẹ má jẹ́ orí dààmú ń rí dààmú bàbá wa lẹ́rùbú kí ni mo ní rí dààmú ẹkún ni mo ti sun jòkó látẹ̀ kan lẹ́kùn fílẹ̀ Alhaji Muhyiddin pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ gbogbo àwọn bàbá ti ń dákọ̀ ni àdúrà wọn dẹ́kọ̀ máa ṣe ọlọ́wọ́ wọlé àwọn yóò yọ ẹ́ jáde ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ sọ tẹ́lẹ̀ àmọ́ mo fi ìdúkẹ́ tó ní yìí bẹ olórí àwọn tí ń bá ń ṣèpàdé náà وليخشى الذين لا تركوا من خلفهم ذرية ضعافا. وليخشى الذين لا تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. àfààní kó tó kú láyé ìgbọ́dọ̀ kúrò máa fà mí. rahimahullah. ìjọta wáṣẹ́rùbù àyàkúlà máa ń kíni. àyàmá kúlàmà nùdíà àjàbá. bàbá ní a máa wí fàlà ajá àgbà ni. wí délẹ̀. naam. àyàmá kúlàmà nùdíà àjàbá. ìtì ń wí lọ́wọ́ yìí nísìn. wà máa ń bí jalalihi yóò ṣe sàhábà. àfa Balógun bàbá wa Alhaji Balógun lọ́fà ọlọ́wọ́ kẹ́ wọn. àwọn tí ń bẹ láyé lónìí nínú àwọn ọmọ ọlọ́mọ pa wọn. àmín. gbogbo àwọn àfa tí ń bẹ nílùú Ọ̀fà lónìí kí n tó wálẹ̀ yìí ni mo ti bẹ lọ́hùn pé ìfì yìí bẹ náà fún ìlú Ọ̀fà nítorí pé nfẹ́ wálẹ̀ yìí kí wọ́n máa lẹ mọ́tò mi lóko. ẹ̀rù kí n wálẹ̀ yìí bà mí èmi mo mọ iye asibala tí mo ṣe bàbá ìlú Ọ̀fà yìí kò yẹ kí n má bọ̀ ọmọ yìí dúpẹ́ kí ni wálẹ̀ wí ń bẹ̀ wọ́n á ní tẹnìkan ní í ṣe wọ́n máa lẹ mọ́tò mi lóko olóṣèlú kan wà wọ́n lẹ̀ lóko ni àmì mi sòṣèlú yìí fìjù kó yìí ránṣẹ́ Al-Qur'ani ní alladhina law taraku min khalfihim dhurriyyatan di'afa. àwọn tó bá ṣe pé àwọn náà ń súnmọ́ àti lọ́ọ́ pàdé Ọlọ́run tí wọ́n sì fi ọmọ wọn sẹ́yìn. khafu alayhim. tí wọ́n bá bẹ̀rù pé àwọn ọmọ tèmi náà kọ́ mọ̀ra rẹ̀ lẹ́yìn. falyattaqullaha waliyaqulu qawlan sadida waliyaqulu qawlan sadida. méjì ni yóò tẹ̀ ń bá lọ ṣe ẹ má ṣe lórí pé àbàjẹ́ má ẹjọ́ ó tó gẹ́ ó tó gẹ́ ẹ lówó tẹ̀ lè fi bàtẹ̀ yẹn jẹ́ àmọ́ ẹjọ́ ó tó gẹ́. Faliyaksha. Aya tí n ké Kuranu ni bàbá wa ṣé wàá ní mi mo kódà mo fi ṣé wàá ní mi bẹ̀rẹ̀ òkè tó dé. ọgbọ́ alladhina. Faliyaksha alladhina law taraku min khalfihim dhurriyyatan di'afa. àwọn tó ń bá wọn náà ń bẹ̀rù pé èmi náà máa fọ ọmọ ẹlẹ́ tí ò ní í dègbìjà rẹ̀ waliyaksha kí wọ́n bẹ̀rù Ọlọ́run. Falyattaqullaha. kí wọ́n bẹ̀rù Ọlọ́run. Waliyaqulu qawlan sadida. Waliyaqulu qawlan sadida. àwọn tí wọ́n bá mi bí wọ́n dé ní.
وليقولوا قولا سديدا. bàbá pè é sí mítìn lórí ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ dáadáa ni ó sọ má sọ yìí táwọn ọmọ rẹ náà wà kẹsìrì. Allahu akbar. ẹ̀yin káàràbù abẹ́ wọn wí wọ́n ẹ̀yin tẹ́ súwàtì lọ́ọ́ pàdé ọlọ́run tẹ́yìn náà ó sì fọ́ ọmọ ẹlẹ̀ kọ́ ọmọ tí náà ó sì mọ́ rí dààmú. فليتقوا قولا سديدا. ó sọ pé torí pé mi rẹ yọ kéwú àmọ́ ìwà tẹríba tọ́ọ̀rẹ́ rà rẹ lẹ̀ bí bàbá alájà gbèsè lu ayé ọlọ́run ọkọ̀ ẹ̀. àmín. gbogbo tí a bá rí lára rẹ náà tí a máa ń bínú ọlọ́run ó bùn ó sùúrù ẹ̀. àwa tá à ń bẹ lókè rà ń gbọ́ wípé ọmọ náà ó ń gbéraga ni ọmọ náà bọ́ọ̀bà níyàwó ọ̀gbọ́dọ̀ ní ju méjì lọ ọmọ náà kọ̀ǹdíṣàn ni bàbá fẹ́ ká gbọ́ ní ìmáàmù ó ní tẹ́nà ó ní iye ọdún tó máa lò bí ìtìlú wo bí ìtìlú wo tí a máa ní iye ọdún tí ó lò wọ́n kú sórí ìmáàmù ni wà abúlé rà bákàtà yá sẹ́kàdé kí ìmáàmù Mákà kó sórí wọn ẹ̀dá wọn dúró a máa sanwó oṣù fún ọ kó o sì tó sọ̀rọ̀ ọ̀gbọ́n lọ́sọ̀ ọjà máa béèrè lọ́dọ̀ wa ná bíi tìlú wo. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. ọ̀pọ̀lọpọ̀ bá mọ̀ pé òun náà fẹ́ yìí lẹ̀ òun ò sì ní fẹ́ kọ́ ọmọ tòun náà jìyà kọjá wọn bẹ̀. وليقولوا قولا سديدا.